Africa Content TV. Gbogbo tí wá nínú nǹkan ní àbí tí ò ní èṣù ẹsẹ̀ kò ní bàjẹ́ ọlọ́wọ́ bá wa lọ́rọ̀ ẹ̀ ní ẹ̀ máa pẹ́ fún wa inú àwọn àdùnnà ti rí ní ẹni tí inú ti ọ̀gá lẹ́nu wọ́n lè máa rí mọ́lẹ̀. Happy birthday once again. Ẹ jọ̀ọ́ ẹ má fi mí sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ bí mo dẹ̀ ti sọ yẹn àṣẹṣẹ ti wọn ẹ fi ọ̀rọ̀ àwọn tó wù yín lọ Nàìjíríà yà à ń tó ayé wọn àdé sọ̀rọ̀ wọn dẹ̀ sáà ó ti yẹ yín báyìí ọ̀nà ọba tó ayé tó lọ wúlò ti kẹ́ mi yó àlàáfíà ọ̀bẹ ní pẹ̀lú àṣẹ ọlọ́run níbi òkú sí pẹ̀lú àṣẹ ọlọ́run níbi òkú sí pẹ̀lú àṣẹ ọlọ́run wọn ò ní fi ìbọn àdá kọ́kọ́ òun ní káyọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ajínigbé òde jínigbé lágbára lọ́wọ́ náà èyí náà wà á tó lẹ́nu wà á rí kékeré ní àwa náà torí àwa náà ti súnmọ́ sẹ́ńtì bọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀yin náà dàgbà ẹ̀yin náà dòkó lórúkọ náà bàbá ìdúbà yọ̀ ọ̀sà ọlọ́run ti fẹ́ náà nítorí tí ọ̀rọ̀ èmi lọ́jọ́ òní ẹ kú ọṣẹ èmi ní aṣọ fọ́ rẹ. Gbogbo ẹ̀yin ọ̀gánáìsà ta ló fẹ́ bàbá àṣàkóso.
ìbílẹ̀ yẹ̀yẹ̀ ọ̀gbọ́n ẹ ti máa lọ ọ̀gbọ́n. God, Somebody